Ìwà yẹmi. Ṣé borí ló mọ bí ẹsẹ̀ gbé ní rẹ̀? Ẹ má sáré torí ọmọ bí ẹ̀mí rẹ̀. Ẹni tó dẹnu ti dóhun tó máa jẹ́ o. Èwo lábàárọ̀ bẹ́ra jẹ́ torí òun á máa jẹ́. Yes, ma'am. Yes, ma'am. Artwork tí mo ní kó lọ gbà lọ́dọ̀ ẹni tó ń design ẹ̀ láti ìjẹta ń kọ́. Mi ò tí ì lọ gbà mà. I don't understand. Ní nǹkan tí mo fẹ́ jí gbé lọ sí Àbújá tí mò ń lọ láàárọ̀ ọ̀la, o ò tí ì lọ gbà á? Ẹ má bínú mà. Mo lè sáré lọ gbà á sìn. By the time tẹ́ bá fi máa ṣe tán, màá ti dé mà. Okay, I understand. Ó pò fún inú ẹ ti pò pọ̀, ìfún radarada ló ní. Mo rún ẹ ní nǹkan láti ìjẹta. Olóòṣè ẹ̀fẹ́ lọ gbà á nísìn, and you think I'll be here sitting and faffing while you go about your normal idiotic routine? So màmá fìdí gbolẹ̀ níbí báyìí. Màmá dúró díẹ̀. My dear, kí ló ń really ṣẹlẹ̀? Sweetie, you won't believe this guy. This unserious idiot. Artwork tí mo fẹ́ fi present uncle mi ní Abuja tí mo ń lọ láàárọ̀ ọ̀la. I've told him since day before yesterday pé kó lọ gbà wá. He's telling me now pé ìfún òun pòpọ̀ òun ò rántí. Kí kémi ṣẹ̀ṣẹ̀ dúró kí n máa faff while he goes now to get it. Mọ́mí, ẹ jọ̀ọ́ mo lè adjust ẹ jẹ́ kí n sáré lọ sá. Just shut up! Shut up! Excuse me, bá mi gbé báàgì mi. Ọ̀gá, just shut up, you're fired. But before I let you go, máa fún ẹ ní owó torí irú yín lẹ máa lọ ẹlẹ́ṣiṣẹ́ nílé honourable on dismiss yín anyhow. Mi ò ní fún ẹ láyè láti máa lọ sọ̀rọ̀ ẹ̀ káàkiri fáwọn èèyàn. Èmi á ti ara tiẹ̀ máa fi sin Ọlọ́run. Though deserve owó tí mo fẹ́ fún ẹ yìí o. Màmá yìí fún ẹ ná. Meanwhile, màmá lo driver ọkọ mi tí máa fi get another competent one. Can you imagine? We're going stupid. Ọ̀gá, you just stay out of it and just shut up. You're going. Ẹ má jẹ́ kí n gbowó yìí. Shut up and just take this money. Tèmi ta. Bámi gbé kíní kan gbáwó lọ́wọ́ mi. Tèmi ta. Fi ẹ́ ta o, tètè máa lọ ọ̀nà tábẹ̀. Wẹ̀rẹ̀ géètì dà. Stupid idiot, I said go. Hey, man, láti jẹta, I can't believe this. Ọjà bàtà, ọmọ ọmọ lẹ́nu náà màmá wá. Ẹ ṣe gẹ̀ẹ́sì fún bàbá sí tí a bàbá àtàmà mọ́tò fún ọ ní ẹsẹ̀ dànù. Támọ̀sù kọ́ la mọ̀ tẹ́ni sí báyìí agbanilójú ojú gbogbo ń ṣẹ̀jẹ̀ kí wá ló wá ṣe tó fi dológun ní sísáàgì ọ̀rọ̀ yìí mọ̀ gbọ́rọ̀ mi pọ̀. Ó kúkú jọ wá lójúmọ́ nínú ilé yìí màdámù lọ́kọ àwọn láláṣẹ wọn ò bí honourable dà kan gbin màdámù ló máa yọlé ayé lẹ́mìí wọn. Ibo ló ń lọ torí mo rí pé over 1 hour ló ti wà nínú yàrá yẹn tó ń múra ṣó fẹ́ lọ ṣe wedding ni. Ó mà ṣe o mo rò pé mi nìkan ni mo pàkíyèsí ẹ̀rí mímọ́ kówó náà bá mi sọ. Yes. Bẹ́ẹ̀ni. So a máa wọn bí ta máa wá ẹ sí ta bá ti ní ìdẹ. You talk like a seer. Wọ́n máa ríran gan o because nítòótọ́ ó di Sunday kí n tó dé torí ilé honourable ni mo ń lọ. John torí Ọlọ́run honourable ló fẹ́ lọ ṣe weekend nílé ẹ̀ lẹ́nu. Honourable Batola of course. Yes. Ó ṣe jẹ́ lélẹ̀ ń lọ tí ẹ lọ sí hotel. Because ó ní ìyàwó òun ti lọ sí Abuja ó dẹ̀ máa tó weekend kó tó dé ṣé wá rí gbogbo weekend yẹn ilé ẹ̀ la máa ti ṣe gbogbo fàájì yẹn.
ìyẹn má dẹ̀ wá ga báyìí nítorí Ọlọ́run ní jẹ́ káwọn ọkùnrin yìí kán yàn wá tà lẹ́yìn tó bá ti yàn wá jẹ tán. But ó lágbára ṣá. So torí pé ìyàwó honourable ò sí nílé ńsìn yìí, ìyẹn wá fún honourable ní àǹfààní láti invite ẹ wá sílé ẹ fún weekend. Jọ ibo ló fi respect ìyàwó ẹ̀ sí náà. Respect? Kí ló kàn mí pẹ̀lú yẹn? Sórí question tó béèrè yẹn, honourable nìkan ló lè fi answer sí. But sórí question and answer tó kan èmi kò ju kí n ṣiṣẹ́ mi, honourable dẹ̀ sanwó mi kò ju bẹ́ẹ̀ lọ. Wo ó jù bẹ́ẹ̀ lọ. Mo ní pé nǹkan tí a lè gbà ká má fi lọ ọmọlàkejì wa sọ fún mi. Ká ní pé ìwọ ni ọkọ ẹ ṣerú nǹkan mẹ́rin fún ẹ tó bá ń bẹ̀ kí nìkan tó máa ṣe? Ọkọ? Do you say ọkọ? Yes. Sórí question yẹn is for the future, not now. Because when you get to the bridge, you should know how to cross it. You're right. Yeah. But at the same time, sórí èmi owó lámì tí mo dúró síwájú yìí mi ò ní kọjá yìí tí bá délé oko. Mo fún ọkọ mi ní àyè àti àǹfààní láti ṣe òṣì àti ìranù tó ń ṣe torí pé nǹkan táwọn ọkùnrin máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ọjọ́ tó bá wá try ẹ̀ títí tó wá gbé obìnrin wá bá mi nínú ilé mi in my matrimonial home. Babes, máa jọ ọ́ lójú. Ṣé kò sí lára ẹ̀? Kò ní rọrùn torí máa jẹ́wọ́ ara mi fún. Máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún. Máa mi sọ pé mo pa ọmọ yẹn. Ó wá bẹ́tà kó sọ fún ọ̀rẹ́ kó má parí ibi tó ń lọ. Ọlọ́run ò ní jẹ́. I rebuke it in Jesus' name. Kí ló dé oyè níkẹ̀? Èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. Òun lọ̀rọ̀ Ọlọ́run wí o. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọmọrú yẹn máa ń rebuke ẹ̀ náà ní ẹ̀dẹ̀ á máa ṣe rárùn. Wo ìwọ àtẹnu ó jẹ́ bá sọ̀rọ̀. Èmi mọ̀ kó o lè bá sọ̀rọ̀. Ìwọ dẹ̀ sọ ń sin onípíká ní pé wọ ni wàá pa obìnrin yẹn sílé ọkọ ẹ̀. Bó oró tọrọ náà lẹ́sìn ò lè sọ. Àbí ṣé o lè sọ? Jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rẹ́ wa tó bá jẹ́ pé ìwọ lórí irú opportunity báyìí ṣó máa turn ẹ̀ down ni. Mo ṣe máa turn ẹ̀ down. Mo máa lọ bọ̀ mi ò ní lọ sílé onílé. There you are. What are we saying? O máa lọ. Ní kí lè fàánú ẹ̀jẹ̀ wo babes lọ́jàre kó jáyé orí ẹ̀. Mo jàre ọ̀rẹ́ mi ò ṣe. Wo mo gbà lẹ́yìn ẹ̀ báyìí dígbì. Wọ́n ti ẹ̀ máa bẹ̀rẹ̀ nǹkan. Wọ́n ṣe shopping wá fún ọ. Ṣé jàre. Wọ́n ló máa bá yé ẹ̀ wọ́n bí dádì àti mọ́mí ẹ̀ lápò má ra nǹkan wá fún mi. Orí ọ̀rọ̀. Enjoy your weekend. Dádì àti mọ́mí ẹ̀ wọ́n bí wọn. Fọ́ọ̀nì lọ́kọ̀ wá fún mi. For that 3 days. Alátẹnujẹ. Ṣé bó ṣe wù ẹ́? Látọ̀ sẹ́niwìẹ̀. Alátẹnujẹ ni. Òní dúró. Alátẹnujẹ ni ò lè. Ó ṣe. Sori tó bá ti drop wife mi ní airport kó tètè máa padà bọ́ nílé o tóró máa gbé mi jáde o gbọ́. Okay sir. Bó ṣe máa ṣe òkè sà kò sí wàhálà nìyẹn amúṣàn tó bá ń wù ẹ́ tó bá ti drop mi tán máa ta skaraka kiri gbogbo àdúgbò kó má wálé straight wàá máa parọ́ mọ́ traffic àgbàlagbà tiẹ̀ ni mo rí rírọ̀ ti jàrá báyìí mi irú ẹ̀ ti pọ̀ jù. Kò sí traffic lónìí òní Sunday. Ti ọ̀rá yìí ẹ̀. Màdé á fi sílẹ̀ ìdarí máa lọ tiẹ̀. Tó tiẹ̀ lè sí traffic lẹ́nìí kò tẹ́ tó ponú ń bí. Ó ń dá lóhùn ni. All right then. Yes, sir.
wo lórin yìí ó yẹ kó o ti pè mí kó tó wá my wife just left now ṣó fẹ́ kó bá mi ní. mi mọ mo ti miss ló jẹ́ kí n tètè wá. Is that? Yes. Èmi náà miss ẹ̀ mẹ́ta. Pẹ̀lẹ́ ẹ báwo wà ní. Nothing much. Ìnílẹ̀ ní àbí. Yeah. Let's go. Lopez. Girl, ǹjẹ́ o mọ̀ ọmọ kan ṣá? Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run ló bá work situation? Really? Oh yeah. Ṣé o mọ̀ pé bí wife mi ṣe ń drive out ni wọ́n dé yẹn? Honestly, n tó fi mú mi wálẹ̀ ni pé o miss me o. If not, àyà mi ti já. Bọ́lá ṣe wá tó yìí nísìn. Ìnílé mi jẹ́. Oh yes. Yeah. Ṣé o fẹ́ gbọ́? 3 days there. Kò sí problem. 3 days of serious action. Problem. Are you sure? Yeah. Bọ́mọ̀ kó máa wà lé fún mi. Fed up. Man. Honorable, why are you shivering like a goat under the rain? Don't you have control over your home? I don't, yo. I don't have control. Òyìnbó ló ṣe sọ. Why she's so French, yo? Wait. Araola. Oh, mo Araola ṣá. I don't expect people to just bump on me like that. You were sweating like you've been jogging on the spot. Not really. Well, okay, phone me. Oh, okay, who are you? Kí ló rí lè ṣẹlẹ̀? Oh, even me or any ID whatsoever. No international passport, national identity. In fact, driver's license. Mo realize basically wallet me go sínú bag. Oh. You want to okay, man? You see? So you know what? Yeah. Yeah. Imagine. Oh.
Oh. ATM cards. Wọ́n fẹ́ kí ìyàwó mi lọ wá stranded l'Abuja. Okay, so what it in Malo because of time now? Yeah, fill the toilet. Eh? So first, my phone. My phone. Hello? Of course not. I don't want to miss my flight. What? Okay, check in here. Okay, yes, yeah. Tètè máa lọ sí Abuja o. Jẹ́ kí mi lọ parí unfinished project mi nulẹ̀, you know. Màdìá ṣé o tún sí? Iṣẹ́ nínú bẹ̀rẹ̀ sí ní kó mi. Mo really need láti lo toilet. Wá lo visitors toilet. Èmi Àjọkẹ́. Lóbi táwọn ọmọ yẹn ò kí ń fọ̀ dáadáa náà má jẹ́. Kọ́ lọ kókò kúkò rán mi, á kàn wọ náà. Honestly, mo ṣe jáde ń bẹ̀ ní. Mi ò lè kó infection tó bá kàn mí á fún ẹ. Màdìá, èmi náà wò pé kò yẹ kẹ́ tó máa pè ní pé tápọ̀tì kan náà lájọ́ tó nínú. àpọ̀jù ṣe wà ó ti rí pẹ̀lú ẹ̀sán wà wá bá mi gbé lọ nísìn wà gbé lọ gbé sínú mọ́tò ní o mi ò fẹ́ kó fẹsẹ̀ rìn torí tó bá rìn ó ṣe é ṣe kí madam rí. madam bá ní wọn nǹkan ṣe kí madam ọmọdé náà ní. kí ni tiẹ̀ tí o bá wà ń padà bọ̀ tí madam bá rí ẹ tó bá bí ẹ pé bolo ti ń bọ̀ kó ló lọ bá mi ra recharge card. kí ló bu ẹ̀jẹ̀ tàbí newspaper. ọ̀dà sá ṣé lọ sọ́ọ́ ní kí n jà sí àbí kí n lè sá. gbé síbi tó bá rí ohun ẹ̀ kó lọ gbé sílé ilẹ̀ tọ́lẹ̀. ọ̀dà tí ìgbésẹ̀ sọ fún un. bọ́ báyìí sọ báyìí o. Amusa, be careful. Amusa, be careful. Ìwọ mọ́tò mọ́mọ́ sórí gbogbo ìmọ̀ ìṣirò àsìkò tí kọ́ńtàbámọ̀ ń bẹ nínú mọ́tò lọ́ba ẹ̀kan mọ́ sí oṣù ìwé. Kí ni ìlú ṣàkìrẹ́ yìí? Ọlá ti dé báyìí. Ọlá ti dé báyìí. Emotion, kí ló ń ṣẹlẹ̀? Wo sórí tí o bá tètè ṣe gbogbo ohun tó ní ṣe kó gbé ọmọ yẹn kúrò mẹ́rin tíyàwó mi bá fi ká ẹnu bẹ́ẹ̀. Wàá ṣàlàyé ibi tó ti rí ọmọ tó wà lọ́dọ̀ yẹn. Bàtú. Ó jẹ́ tètè wọ́n mọ́dá sí i. Àbí kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì? Ok. Àwọn olóòtú ń wọ́n mọ́dá sí i. Ṣé àwọn olóṣèlú wa ni? Mò ń sọ fún wọn pé kọ́nyà wá ọgbọ́n dá sí o pé káàmpù wa ni party chairman gbọ́dọ̀ ti wà. Káàmpù wa ni. Wọ́n dẹ̀ máa rí ọgbọ́n yẹn dá sí lágbára Ọlọ́run. Àwọn oníbàwọn ṣàṣẹ ti. Kí ló ń ṣẹlẹ̀? O travel mọ́ ni. Ọlọ́run ló ní máìrì jìnnà iṣẹ́ ló ń kú pé lọ́ba ní àwọn wà lára àwọn correspondent tó ń tẹ̀lé president lọ Germany.
wọ́n ti sún gbogbo plans wọ́n ti sún yẹn òtí òtọ́ bá dẹ̀ padà dé. mi ìbá ti ra business class return ticket olúwa ti waste owó mi ìdẹ̀tún ní rí wọn màá tún mì sí wọn. so wàá lọ mọ́ báyìí. èmi ò travel mọ́ o wọ́n máa fara yí ẹnu mi. ìyẹn náà dáa jẹ́ kí n lọ wo ọmọ tó fẹ́ change battery rẹ. okay. Amúṣan. Yes sir. ṣé o ti lọ síbi tí mo rán ẹ má má fi tiẹ̀ kó bá mi kẹ́. Àmísà ìyá ọlọ́run má jẹ́ kó bá yín lónìí kó bá àmísà mò ń ṣe náà lọ́rùn mo ti fẹ́ parẹ́ bátìrì náà mò ń yọ ní ibẹ̀ mò ń yọ bátìrì. ọdún mélòó ló fẹ́ fi change bátìrì mọ́tò. mo ti jẹ́ náà lọ sà mo ti fẹ́ parẹ́ sà mo ti jẹ́ lọ. àwọn fóònù. You can imagine. Alpha o lè lọ́wọ́ àwọn ọmọ tó mẹ́fọ́ ṣọ́ lẹ́yìn. ìyẹn ò máa nídìí àwọn náà ṣe dáadáa ìgbà tí èèyàn kórè wọn. wait o kó tó di pé o padà wáyé mo ti lọ síbẹ̀ tí mo yọjú síbẹ̀ rubbish náà ṣe o. kí lèmi gan ro èwo la kónú léyìí tí òponú gangan nu gbogbo wọn. ọba. mẹ́sà tó bá ti rí ṣé kìí ṣe ibi tí madam lọ lọ́mọ. láíláí kò sí mẹ́sà. kò sí bẹ́ẹ̀. kò sí mẹ́sà. níbo ló wá wà. ọmọ ẹni bùtù. inú bùtù. ṣe yàtọ̀ inú bùtù bí. bẹ́ẹ̀ ni ní newspaper àti fi pátákó nù. kò má gbọ́dọ̀ pẹ́ bẹ́ẹ̀. kò ní bẹ́ẹ̀ tó bá tó di nǹkan nù. ẹ kò sẹ́ change battery. ẹ lè bá sọ̀rọ̀. kí n ṣe kí n. Lopez pẹ̀lẹ́. ó yá ṣe kẹ́. ìwọ náà ló fẹ́ wọ́n bá mi lé. I need to get to the office now. It's important I get to the office now. wá ilé ní Saturday ó ṣe máa lọ sọ́fíìsì lọ́jọ́ Saturday. ṣé tí n bá ní nǹkan tó important ṣe lọ́fíìsì what matter the day of the week. ọlọ́mọ má jẹ́ képe má jà wá kẹ́ ẹ̀ ṣọ́ọ̀fì iṣẹ́ ṣe pè fún ẹ nígbà tí wọ́n ṣe pọ́ ní kò má ní ìsinmi wàá ṣiṣẹ́ láti Monday to Friday Saturday o tún ti fòfẹ̀rẹ̀ o tún ti lóun jáde gbọ́ gan ni mo fẹ́ fi máa gbádùn ẹ̀ gan nulẹ̀. òjò ò lọ bí kankan. ìwọ náà bọ̀ rẹ̀ wo ló ń sọ ṣé tó bá jẹ́ pé o ti wà l'Ábùjá ni wàá máa sọ̀rọ̀ gbádùn. wait èmi ń lọ sọ́fíìsì ni mo ti sọ fún ẹ yẹn let me go to the office. ọ̀gá not today not this Saturday àmọ́ tó bá wá insist tó ní dandan ṣá àfitán yẹ kó ṣá máa fò káàkiri ẹ kò lè tí mi bá lè gbádùn ẹnu kọ̀rọ̀ yàrá máa gbádùn ẹ lọ́nu mọ́tò àjọ ń lọ ni. ó yá. lọ sọ́fíìsì ìgbà ònìyẹn bẹ̀rẹ̀. ṣé eléré ọmọ ni woman yìí ni ṣé ara ń fún ni ṣé inú búùtù kan lọmọ yìí máa kú sí. kó dákájọ́ rìn. kò sí àní-àní ó ti lóko èèyàn lọ́rùn. fàgò kẹ́yìn àparò ayé mi ṣé mi ò ti wá ṣìrìn láyé mi báyìí. o fẹ́ lo mọ́tò mi. gbà tó ti decide pé ò jáde mọ́ jẹ́ kí èmi kúkú lo kọ́kọ́rọ́ ẹ̀dá. ẹ̀bẹ̀ kí ló ṣe mọ́tò tiẹ̀ tí mo bá ní mi ò jáde mọ́ nísìn tí má tún decide pé mo fẹ́ jáde ńkọ́ kí ló fẹ́ kí n lọ. ọjọ́ òní gbogbo yẹn fẹ́ bẹ̀rẹ̀ tí mi nílè lo mọ́tò ẹ̀ kí ló fẹ́ fà á. mo ní kó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò bá mú kọ́kọ́rọ́ my friend what's that. o fẹ́ lo mọ́tò mi. ok ó wà lọ́wọ́ amúsàn. 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 kọ́kọ́rọ́ mọ́tò yìí dà. má. bóyá kẹ́ fi àgbára yín kẹ́ kí ọwọ́ yín bo etí kẹ́ fà wo elépo bẹ̀ yọ kọ́kọ́rọ́ mọ́tò honourable ni mo béèrè lọ́wọ́ yín kẹ́ mú fún mi my friend. ẹ sà
kò sí kọ́kọ́rọ́ mi báyìí mà ní kitchen lọ́wọ́ nígbà mo lọ gbé oúnjẹ kitchen lẹ́kàn mo gbàgbé ẹ̀ sí orí dining table. Who cares? Just get me the car key. Okay ma. Okay. O fẹ́ gbé mọ́tò mi náà àbí? Mọ́tò yìí máa ní fault o. Ó likely kò ní fault. Mọ́tò eléyìí òun ni màá dùn. Tó bá yí sí mi lórí mo lè ní mo fẹ́ gbé eléyìí àmọ́ for now supermarket ni mo lọ mi ò ní gbé ju eléyìí lọ. Tó bá wù ẹ́ tó bá fẹ́ kú lórí ẹ̀ kò wá lóhùn. Dúró de kó mu wá ń bí náà. Àgbà! Ọdún 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 oṣù lẹ́ máa bí mú kọ́kọ́rọ́. Ṣé supermarket lọ? Ọ̀sẹ̀rẹ̀ tó darúgbó tẹ máa wà kiri gbogbo ọ̀mà. Lẹ́sì ẹ̀ máa gbọ́. Mo fẹ́ lo mọ́tò yẹ eléyìí. Náà má jẹun róṣì. Mi ìbọ́gà mi lọ́kọ̀ o. Ṣé òde ni jẹ́ kí amúṣọ gbé ẹ? Ẹ jẹ́ kí n gbé mà. Múṣọ kọ́ àtòpá ni. Take it easy. Ẹ máa aṣọ bẹ́ẹ̀ yìí ẹ máa kó sí kòtò tẹ bá fẹ́ ṣe bí nǹkan. Ẹ já wọn sẹ́gbẹ̀ẹ́ lọ́gẹ̀ẹ́ mẹ́gun kìíní ju ẹbí sá. Ẹ máa ṣe àyè má tẹ bá fẹ́ débi bọ́ǹbù ẹ máa gùn díẹ̀ ní ọlá kan torí aṣọ bẹ́ẹ̀ yìí ti. Ṣẹ́rí bí mo ṣe gbọ́ pé ìyàwó ọ̀nàrẹ́bù fẹ́ gbé mọ́tò jáde. Mo ti kó mo ti rà sínú búùtù. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ amúsàn. Tó lóun lòun bá mi fi rìmóòtì ṣí búùtù. Bóyá mi ìbá ti dòkú báyìí. sọkọ lélẹ ká ní pé ọ̀tá ẹ̀ ti lọ kú sínú búùtù sórí eléyìí ni mo dẹ̀ ń sọ fún ìgbà tó máa kúrò lé ṣùgbọ́n àwọn tó máa tàn ẹ́ pa wọn ò ní jẹ́ kó gbọ́ sọ̀rọ̀ sí mi lẹ́nu. mi mọ̀ pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ṣebí torí owó tí honorable lòun fẹ́ fún mi òun ló jẹ́ kí n rí exam náà. òun ló ti ṣe sí tó ti bó lélẹ̀ ṣé kò tán. ó lè mọ̀ wọn ò lè jẹ́ kó mọ̀ tó bá tiẹ̀ fẹ́ mọ̀. ṣé wọ́n feel bad ni. feel bad ojoojúmọ́ náà kọ́ lọ́dún èyí bẹ́ẹ̀ ni mú mi jàre. lẹ́mi kí ni. ìwọ ló máa tán ọmọ yìí padà you go kill this girl. ẹ jọ́ torí Ọlọ́run ṣó jẹ́ tuntun ni kò jẹ́ tuntun now if today no better days dey ahead of you kí ló ń ṣe ẹni ò da ni ọ̀la máa da ọ̀la máa sùn ó máa lárinrin bó èmi mo wà lẹ́yìn dígbín bí ike jọ́ torí Ọlọ́run sórí ọ̀dọ́ onírìbù yẹn ó máa padà lọ síbi bẹ̀ mo máa tẹ̀lé ẹ lọ kò sí kankan tó máa ṣẹlẹ̀ mo wà lẹ́yìn ẹ bá àbọ̀ òní lọ. wà á lọ. ṣé òní lọ. ẹ sà a máa ṣiṣẹ́ gan ni o in fact iṣẹ́ ńlá gan ni sà o iṣẹ́ ńlá gan ni o ṣe rí gbogbo àwọn strategies èyí tí àwa lò tẹ́lẹ̀ yẹn òun làwọn náà ṣe kíni ni wọ́n ń lò ń sìn. ẹ sà tá a bá lọ sùn pẹ́rẹ́ wọ́n máa ṣe kíni wọ́n máa hàn sí tiwa. torí gbogbo time tẹ́yìn fi wà lọ́fíìsì yẹn òun làwọn fi ń prepare fún 4 years yẹn 4 years yẹn òun ló ti dé ìsà. ẹ sà
a ní láti ṣe iṣẹ́ tó pọ̀ gan ni o. Irú iṣẹ́ wo ló ń sọ pé a fẹ́ ṣe? Ẹ sà ó lè ṣé tá à ń sọ ilé gan. Ó lè gan kí ló lè ń bẹ̀ kí ló ń sọ̀rọ̀ nípa ẹ̀? A máa fún wọn lówó ní náà and kò dẹ̀ sẹ́nìbọ̀dì tá a máa fún lówó tá a máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ̀ǹkan tá à ń sọ kí ló wà ń bẹ̀? Ẹ sà ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sọ̀rọ̀ owó kò ń sọ̀rọ̀ owó rárá àwa làwa ń street àwa là ń rí nǹkan tó ń lọ nínú ìlú. Ẹ sà nǹkan tẹ́ ń sọ yìí ó le gan ni o. Ó jọ̀rọ̀ owó lọ ó jọ̀rọ̀ owó lọ kí ló jọ̀rọ̀ owó lọ? Ẹ sà we will come to their level a máa wá sí level wọn ni o tọ́n bá lo ti ọmọ ọ̀ta tọ́n lo 500 ẹ sà ẹ jẹ́ ká lo 1000 tọ́n bá lo ti alákọ̀wé ẹ sà ẹ jẹ́ ká fi yé wọn wípé a kàwé jù wọn lọ ẹ sà tí wọ́n bá yọ igi ẹ jẹ́ ká yọ àdá. I think I get what you're saying now. No problem. Okay. Kò sí wàhálà. Aya bẹ́lẹ̀ obìnrin ni. Mo ti jọba rí ọ̀rọ̀ burúkú ni. Tó ń sọ ti lẹ́kọ̀ọ́. Mo wí kí n fọbọ́ kó mọ̀ bá dín lọ́wọ́ bílẹ̀ bá mọ́ ṣàdédé ni mo ráwọn ọkùnrin méjì tán á yọjú lójú wíńdò kìsìnì làyà mi bá jápa. ẹ ṣe rere kí ba lè yẹ wá o ẹ ṣe rere ẹ ṣe rere. Hello madam, ẹ ṣe rere. Irọ́ mi wá bẹ́ẹ̀ parun wá bẹ́ẹ̀ jà o. Ìwọ kọ́ mu wá wá o. Ọ̀gá ẹ̀ ni mo ní kúrò. Wá dìde jẹ́jẹ́ nìyí. Wá lọ sílẹ̀kùn. Kí ló ṣe é tó ń pariwo? O gbọ́ pé kò lọ sílẹ̀kùn. Máa gbá mi net fún sẹ́yìn. Kí ló fariwo náà? Ìbọn yìí mo rí lọ́wọ́ wọn lẹ́rú ṣe ń bà mí àti lè sílẹ̀kùn kó wá di pé mò ń má mi kàn tí mo fi wá ń gbìn. Tó bá rí wọn ṣó dá wọn mọ̀. Ọ̀gá yìí lè dá wọn mọ̀. Àwọn ọlọ́pàá mi ńkọ́? Ilé sọ bí tán wà pàtó báyìí o àmọ́ mo sáwọn pé mo gbóúnjẹ fún wọn lẹ́ẹ̀kan pẹ̀lú òjò. Kọ́míyá ibo ló dá ibo ló lọ mama fi tiẹ̀ kó bá mi padà sí bíbá ìwòlọ́bì kankan o. Kí ló ń sọ yìí? Àwọn ọmọ ọlọ́mọ la kú síta yẹn. Ibo ni wọ́n wà báyìí ń sìn? Ó ṣàgbọ́n tó ń wí. Kán tó lè máa dẹ́rù bọ̀ ní kitchen wọ́n ti láti ṣe nǹkan kan fáwọn tó wà ń ta. Jẹ́ kí n lọ yọjú sí wọn. Jọ nítorí ewu àwọn ọmọ ẹ ló fi lẹ̀ síta. Ṣé àwọn tó wà ń ta ṣé wọn gbowó iṣẹ́ tí wọ́n ń ṣe ni? Àbí wọn mọ̀ kan tó gbaṣẹ́ pé àwọn fẹ́ máa ṣọ́ wa? Ṣó fẹ́ pa mí ni ẹ́? Ṣó fẹ́ sọ mí dùn ọ̀sán gangan ni? Má lọ bí kankan jọ̀ nítorí Ọlọ́run ní kó bá ṣé kò wá ní kó wá ṣe léṣe fún mi? Padà sínú ilé ò lọ bí kankan. Wọ́n gbowó iṣẹ́ tí wọ́n ṣe. Ó ti gbàgbé pé ọmọ wa ni wọ́n wà. Jọ tí nǹkan kan bá ṣe àwọn boys tó máa ta ẹ̀. Ọwọ́ ta náà ti máa bèrè. Wọ́n rán ewu náà wà. Ṣé wọ́n wá ní kó ṣe léṣe ni wọ́n ṣáàmù nǹkan tó gbarú ṣé ò lọ bí kankan jọ tó bá kó bá mi ò lè má ẹ ṣe fẹ́ pa mí ni. Padà sí bíbẹ̀ ò lọ bí kankan. Mo fún yẹn fún mi. Mo fún yẹn fún mi. Jẹ́ kí n pè àwọn ọlọ́pàá tó bá wà ní next to kí ló ṣẹlẹ̀? Mo pè yín láti alẹ́ àná pé nǹkan kan ṣẹlẹ̀. But come to think of it, why are ladies not interested in civil servants nowadays? Ṣé àwọn civil servants ò kí ń lówó lọ́wọ́ ni?
civil servants. Ọlọ́run ní jẹ́ kémi bá wọn fẹ́ wọn o. Àwọn tó jẹ́ pé ìjọba máa ń jẹ wọ́n lówó oṣù. Tí ìjọba bá dẹ̀ ti lè jẹ wọ́n lówó báyìí, wọ́n ń rówó yọ. Oyè ní kẹ́yìn go mọ̀ nǹkan tó ń sọ lẹ́nu. Civil servant tí ìjọba lè jẹ lówó oṣù 8. Oṣù 8 ńlẹ̀ńlẹ̀ ń bẹ̀ yẹn. Ìjọba ń jẹ wọ́n lówó ọdún kan jù bẹ́ẹ̀ lọ pàápàá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ìgbà tọ́kọ mi ò bá rọ́wọ́ yọ láàrin ọdún kan nínú ilé. Ṣé ebi àti ìyà ò ní wá pa èmi àti àwọn ọmọ sínú ilé? Ẹ sọ fún mi. I wonder o, kí ni mo tiẹ̀ fẹ́ wá dọ́dọ̀ àwọn tó ń gbowó oṣù? Nǹkan tó jẹ́ pé pen làwọn salary earners máa fi náwó wọn tán sínú ìwé. Wọ́n á ti ná tán kóṣù tó parí. Ṣé àwọn businessmen ò kí ń broke ni? Àìmọye ìgbà míì tán ò ní sówó lọ́wọ́ tán dẹ̀ máa go bankruptcy nítorí pé wọn ò ní àgbẹ́kẹ̀lé kankan mọ́. Civil servant dẹ̀ ní ọ̀gá ọ̀tá ni ó wà láàrú máa pé tóṣù bá ti ń parí báyìí ó ń gbowó ẹ̀ ni. Mi ò tí ì rí kan sọ fún mi wípé civil servants go bankruptcy rí kò possible. O mà tí ì rí àwọn tó lówó dáadáa ni o ò tí ì rí wọn ni. Jọ sọ fún mi, kí ni nǹkan tó dùn tó kéèyàn fẹ́ olóṣèlú tó lẹ́nu? Tàbí àwọn olówó when you talk about business moguls like Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, Dangote, just to mention few. Àwọn yẹn ti lówó débi pé òṣì ò lè dẹ́rù bowó wọn mọ́. Àbáwọn footballers tọ́lọ́run ti gbé kọ́ wọn tó jẹ́ pé wọ́n ti ní connection káàkiri àgbáyé, bẹ́ẹ̀ dẹ̀ ni asset wà fún wọn bàjẹ́ tó pọ̀ káàkiri àgbáyé, ìyà ò lè jẹ wọ́n mọ́ láíláí. Ẹ̀rín yín dẹ̀ ń pa mí. Jọ sọ fún mi, nínú gbogbo àwọn tó kà sílẹ̀ yìí, mélòó nínú wọn ló wà nínú population country wa? Àti wípé mélòó nínú wọn ló ready láti fi irú àwa yìí ṣe aya? Ṣé mi ni mo fẹ́ fẹ́ wọn ni? Àbí kí n farayọ́lá wọn, kí n tara wọn dolówó? Ohun nìkan tí mò ń bẹ́ẹ̀ sọ yìí. Ṣẹ̀rí, nǹkan tí mi máa sọ fún yín ni wípé ṣé wọ́n pé ìgbà wa la wà yìí? Wọ́n dẹ̀ máa ń sọ wípé ìgbà ara là ń búra. Gbogbo àwọn tó dárúkọ sílẹ̀ yìí tó bá yá ń sìn irú wa yìí wà níwò wọn mọ́. Àwọn míì tún máa wà tó tún máa lé kiri. Ṣé wàá rẹ̀ mí bí mo ṣe wà yìí? Tí n bá rí ọkùnrin tó nífẹ̀ẹ́ mi tó dẹ̀ sọ fún mi pé òun ṣetán láti fi mi ṣaya, mi nírò lẹ́ẹ̀mejì máa tẹ̀lé ni because I'm not ready to waste my time. Yes. Ẹ wò ẹ ṣe má jẹ́ ká làágùn jìnnà. Ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ. Tó bá tún gbà yan rú àsọra ẹ̀. Ó ṣe jàre, ó ṣe darling. Ó ti gbọ́ ọ̀rọ̀ nìyẹn o, òdodo ọ̀rọ̀. Àánú yín ló ṣe mí. Ọlọ́mọ yẹ kí fàájì yìí kó pa yín. Wá ṣe bá ṣé òkan náà gbogbo wa advice yẹn mi ò fẹ́ understand ẹ̀. Aṣẹ́wó tèmi yàtọ̀ sí títí. Kí ló fi yàtọ̀? Ó ń fọpọ́ lọ ṣe ni. Lopez, sórí nǹkan kan ń bọ́dà mi. Mo ń wòye pé mi ò rí any reason tí irú beautiful girl like you tó máa fi máa ṣe irú iṣẹ́ báyìí. I mean, kí ló fà á, kí ló sún ẹ sí? Ẹ wo, please let's go to the business. Business la wá ṣe ń bí ẹjọ́. Mi ní time fún gbogbo question tẹ́ ń béèrè lọ́wọ́ mi. Look here, Lopez. Mo mọ̀ pé nǹkan tá a wá ṣe ń bí ọ̀tọ̀ ni. You see, sori mi ò lè rí fact kí n má bẹ̀ sọ. As a father, mo wò ó pé kò befit ẹ nǹkan tó ń ṣe. Ṣé you understand? And tó bá jẹ́ ti tówó ni béèrè máa fún ẹ. Anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ láti stop ways I'm ready to do it. Ọ̀rọ̀ burúkú lẹ fẹ́ kí n máa rántí yìí o. Lopez, anything tó bá ń bug mind ẹ, you just tell me. Ìgbà tí ò sẹ́bí, tí ò sára, even mom sí mi gan-an àti jẹun ẹ̀mẹ́ta fún wa gan-an lójúmọ́ wàhálà ni. Mo need láti finance education mi. I need to live my life too. So torí ẹ̀ mo ṣe ní kí n bọ́ sí ìgboro kí n hustle fúnra mi kí n ṣàtẹ̀ wá nǹkan tí màá máa ṣe àbí. Okay. Let me give you a promise. Surely, from today henceforth, anything tó bá fẹ́ financially, béèrè lọ́wọ́ mi máa fún ẹ. As long as tó bá ti stop with it, I just want you to stop it. Please. Báwo ni ta lẹ́ ìbáyìí? Lopez,
ṣé ti orí bẹ́ẹ̀dì àbí. ìyẹn náà ní ilé gangan ni. wọ́n bí ẹ mọ́wó ni wọ́n bí ẹ mọ́wó ni. ẹ ṣe chairman mi. kò yẹ kán sọ ẹ. Honorable ọmọ ọwọ́ ni ò ní kú sójú ẹwọ́. àṣẹ. ọmọ kú sì ní ọ pẹ̀lú ikú kan ò ní ọ pa. àṣẹ. sórí gbogbo ẹni tó bá wá ní kó o kú àwọn ní ọmọ ìsólódì ọ̀run sí ọ torí pé tètè ní ṣáájú eré àpáàdì ní ṣáájú fọ̀nà iná ní ọ̀ṣáájú ẹni ọ̀fọ̀run Honorable ikú kan ò ní ọ pa ọ̀rí o ti tún bá ọ tọ́jú ẹbù kan náà. ọgbọ́n bí tó o bá ń gbé lura gbọ́gbọ́n mọ̀ pé àlejò míì tó dàgbò ara rẹ̀ ọ̀rí kọ́ má bàa dànù là á ṣe rà kẹ̀nẹ́kẹ̀nẹ́ dáadáa Honorable ọ̀tẹ̀ wà láàfíà rẹ̀. gbọ́dọ̀ pọ̀jù ọmọ bàa jára gẹ́nu ó ti dọ́hùn kárí. Honorable ṣé o sì gbàgbé ẹ̀jẹ̀ tí mo ní ọmọ ṣe lóṣooṣù ó ń ṣe ó sì dọ̀ lójú. ìwòye àná kan ni mo sùn ti tún ṣù. Thank you, sir. When should I call you? You're welcome. Má worry, èmi á pè wọ́ ṣọ́tí bọ̀. Wọ́n náà ti ṣetán láti bá mi lọ́wọ́ bẹ́ẹ̀. Káàbọ̀. Owó rìn. Kú gbìyànjú. Okó ọmọ ṣe. Wọ́ndà. Àṣẹ. 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 Ọlá rí òní parun. Àṣẹ. Mọ̀ lọ. Ọ̀kàrí òkú àfọmọnìyàn sí. Ọ̀rí gbogbo ẹni tí bá ń durú ipò tó ń dù yìí àwọn ọ̀gbọ́dọ̀ káàárẹ̀ ẹni tí ó doyin inú àpáta ni kò gbọ́dọ̀ wẹnu àdé. gbogbo tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe lóde ayé yìí sàn jẹ́ ní tó bá jọ mọ́ ni. Bàbá. ọ̀dọ́ olóhùn. Bàbá. ọkùnrin dáhùn. ẹran ara ń bá mi sọ̀rọ̀. pé kí ni. ṣé àwọn èèyàn tá ń lò yìí ṣé wọn ò ti fẹ́ pọ̀ jù fún ìpìlẹ̀ kan tá a fẹ́ ṣe ẹ̀mí tó ń bọ́ ti pọ̀ jù. kí ló ń wí. kólà kó lẹ́kọ̀ọ́ sá kí n tiẹ̀ pẹ̀lú gbogbo àwọn tá à ń lò. so orí wọ tí ò sóògùn lọ́dọ̀ mi àtẹ̀mí tí mò ń sóògùn fún ọ àtàn tí à ń lò náà bá a mọ̀ tí wáyé párí láàmú rí ntòǹkàlùkù kọnu ntòǹkàlùkù bá sì wá ṣe lóde ayé náà ni ó ṣe tiẹ̀ tó wá ṣe lóde ayé ló ń ṣeun èmi tí mo sì ń sóògùn fún ọ náà tí mo á ṣe lóde ayé lórí tí mò ń ṣeun. Honorable àdúrà láàmú àgbà orí ti àti tèmi kò ní gbàbọ̀dé tẹ̀mọ́ tàbí kò ní gbàbọ̀dé fọkàn balẹ̀ kò séwu kò sì rí nù káre bọ́bá sì di ní alẹ́. BBY on the beat, Ijibek production. Hello, my honorable. Ṣé wàá pa? Ẹ wo ẹjọ́ torí ọ̀nà mi ò ráyè jàre ẹ jẹ́ kí n tọ́jú èèyàn.
Máa wọ rájà ní jàre nítọ́jú mi lọ́wọ́. Come again? 500,000 naira. Ẹ wo ẹ má fò lẹ́gbẹ̀ẹ́ jàre. Serious? Okay, no problem. Gbà yẹn, ẹ jẹ́ kí n rí yín lọ́la. No wàhálà, wàá pè yín fúnra mi. Okay. Irọ́ ni o. Ewu dáràn. Honourable wo ló pè é? Honourable mà ni. Dúró, ṣé kò ṣe honourable tó stingy yẹn? Gidi gan. Akágan. Ó ní bílíìbì yẹn tó lóun fẹ́ fún mi tí bá wá. 500,000. Kí ni tó fi tẹ bírèkì bẹ́ẹ̀ yẹn náà? No, ó dárúkọ 500. Kí n tiẹ̀? Ní sójà gbọ́, ṣé ó mìnẹ̀? Mìnẹ̀ ṣá. Kí ló máa ń ṣe ẹ́ ló ń lẹ́nu? 500. 5. Mo ti débẹ̀ tán. Lémi, o ti á máa. Mo ti débẹ̀ tán. Kó tẹ̀ fún mi bí 500 kí n lọ ní wíìkì yìí. Mine is a very stupid one. Ẹ wò, èmi fẹ́ wọlé ń sìn mo fẹ́ lọ freshen up, mo ní láti jáde. Jáde? Yes. Tún lọ síbo? Ó fẹ́ ní ìsinmi láyé ẹ ni. Kí bá ṣe wọlé ni? Ó ṣàwà mẹ́rin bí Bọ́lájí ṣe ń pè mí. Mo ní láti lọ rí now. Ìwọ àti owó, nǹkan tó owó máa ṣe fún ẹ. Ó ti like owó jù. Mo ní láti lọ. Ó wà very very important. Ọ̀rọ̀ lórí owó. Ẹ̀yin ọmọ tẹ gbé báyìí nǹkan tẹ máa ń dánwò nǹkan burúkú ni. Kó má lè sí mi. Ó rẹ̀ mí. Yes. Bàtà yìí ṣe wá ń há báyìí. I'm seriously tired. Try. Let me know so I freshen up. I'll join you soon. All right. Okay. Má pẹ́ o. All right. But láì sọ fún ẹyẹ kó mọ̀ pé ó lè lọ sí lélẹ̀ nínú. Jọ, jẹ́ kí n máa lọ. Adé tún máa ríra some other time. Ìwọ tó máa ń sọ pé o miss mi ìgbà tí mi ò sí around lélẹ̀ o. Ṣòro, in fairness to God, mo really miss ẹ. Tó bá dẹ̀ tún dìgbà mi, a tún máa ríra. Mo ṣáà ti wá mi báyìí látàárọ̀. Torí àwọn ọ̀rẹ́ ló ṣàfihàn àdọ́lé báyìí. Kò ń ṣe torí àwọn ọ̀rẹ́ mi. Kò possible kí n fi torí àwọn ọ̀rẹ́ mi kí n fi síta àti mi sílẹ̀ náà. So, ayé ti di rọrùn. Pick your phone. Call them you are not coming home tonight. Owó lè tó ti ṣe látàárọ̀ kò tó yà fi kí n ṣàṣù. Orí nǹkan tí mo ṣe wálé nìyẹn. Ó dáa. Ṣá má balẹ̀ ọba jẹ́. Hello, Lẹ́mì. Ní kẹfà wò. Mo mọ̀ pé òun gbádùn ibi tó wà yẹn o. Torí tí mo ti ń wo aago ń sìn, mo mọ̀ pé ò tí fẹ́ dé. Really? Àbí ìwọ kọ́ ni? O lè. O like owó gan o. Ṣé wọ́n àbí ìwọ. Lẹ́yìn owó ló tún kùn. Okay o. No problem. Kó gbádùn. All right, no problem. Okay. Ó dàbọ̀. Nǹkan tó ń try láti fi yé mi ni pé oyè ò ní wá sílé lénìí nìyẹn. She said she's not coming home today. Anyway, ó wà okay, mo kúkú mọ̀ pé ó ń gbádùn ibi tó wà. Jíbọ́lá ń tọ́jú ẹ̀ dáadáa.
This is the best opportunity to manipulate Lemi. Lemi. Yes, dear. A jẹ́ pé ìwọ nìkan ló máa wà nílé lálẹ́ yìí o. How? Torí mo fẹ́ lọ sọ́dọ̀ Steve and I'll be staying in his place overnight. Wow. Bó ṣe mọ̀ pé ìkà ni wàá tó yẹ ṣe fún mi ṣá. Tẹ́lẹ̀ mọ̀ pé kò síyàn kankan tó máa gbé mi jáde lálẹ́ ni. What do I do? What do I do? What do I do? Àbí bí akẹ́kọ̀ọ́ pọ̀ honorable kan wá gbé mi náà jáde. Tí má kọ̀ dá wà nílé. No, don't call him. You don't need to make yourself cheap for him. Wọ́n lè rò bóyá owó táwọn fẹ́ fún ẹyẹn ló ranjú mọ́ ẹ. Wow, nice one. So má pè wọ́n o, má pè wọ́n. Má organize guy kan fún ẹ lálẹ́. Guy kan? I don't want him to take me for granted, please. Ṣé o mọ JJ ni? Bọ̀bọ̀ tó náwó fún wa ní last Friday bí ẹni tó rí ẹ̀ sì dàrú báyìí. Yes, mo rántí. Ṣó ti mọ̀ tẹ́lẹ̀ ni? Not really. But ó fún mi ní nọ́mbẹ̀. Ó ní kí n pè òun. Jẹ́ kí n pè ń sìn. Kí ni mo tẹ̀ fi store? Báwo ni handsome? Kò bá dò. Bó pẹ́ díẹ̀ kó tó dé náà. Ó má má dá mi lóhùn kí n máa ń ṣe ẹjọ́ mi. Ìwọ náà mọ ìlú wa iná. Ó dọ̀ everywhere ló dọ̀ lọ́tọ̀dọ̀. Òun ló já fa àti gbogbo ẹbí. Nítorí pé mo dé mi gojú mi rí. Àfàṣé òun ti ṣe tán. Ẹni tó ti ṣe tán tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ pé Lemi. Oh, come. Yes. Yeah. What's up? I'm good, darling. Yeah, JJ, this is Lemi. And Lemi meets JJ. Yeah. I'm sure you're going to take good care of her. Ó yẹ kó mọ̀ pé mi ní rí èèyàn báyìí kí n tún máa tọ́jú ẹ̀. Okay. All right. Ìka ọkùnrin ló máa dánrù yẹn wò. Mo trust it. Èmi gan máa tọ́jú ẹ̀. Oh. Máa jọ ẹ lójú. Really? Oh my God. Yes, darling. After you. Take care. All right. I'll touch it. How you doing? Where's your friend? I've been calling her number. Kò lọ, kí ló ṣẹlẹ̀? Lemi ò sí nílé. Ó dẹ̀ máa tó Sunday kó tó dé. Cause ẹ̀gbọ́n ẹ̀ ló wá gbé bí ara mọ́mì wọn ò yá pọ́ ti rush wọn lọ sí hospital. Ṣé kò sọ fún yín ni? Ó mì pé Lemi ò sínú ilé yìí. Àti pé ṣe bọ́ọ̀lù náà lẹ́yìn àti ẹjọ́ ládéhùn pé máa. Èmi àti ẹlájọ́ sọ̀rọ̀ náà ó dẹ̀ ó send text sí mi pé mo lè wá sílé wá gbé òun. Kò sínú ilé yìí. Irú ọmọ wo lọ́wọ́ ẹ̀? Tẹ́lẹ̀ tí n bá tiẹ̀ ṣẹlẹ̀ ṣe bó máa sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀. Á dẹ̀ sọ fún mi pé kí n má wàá mọ́ òun láti wá gbé òun. Báyìí ṣẹlẹ̀ mo lè lọ bá níbi tó wà. No. Wọ́n ti sọ bẹ́ẹ̀ mi ò lè trust ọmọ ìmọ̀ o. Láíláí. Ọkàn mi ò sọ pé ọ̀dọ̀ àwọn parents yẹn ló lọ. Kì í ṣe tí èèyàn lè fọkàn tán. Láíláí. Ọmọ tó ṣẹlẹ̀ má wọrí. Èmi á máa try number ẹ̀ lọ. Okay? But tó bá ti dé, jẹ́ kó mọ̀ kí mo ti wá sílẹ̀. Ẹ má bínú pé mo dá yín dúró. Mo rí pé ó dùn yín pé Lemi ò sí around and mo dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ bàjá. Kò ṣe ní dùn mí. Tó bá jẹ́ pé wọ́n ló wá boyfriend ẹ̀ lọ́sìn tó ti pé tó ti ní kó má bọ̀ nílé. Tó dẹ̀ délé tó bá mọ́. Tí èèyàn kan wá ń sọ pé ó jáde lọ síbi kan mọ́ mi ẹ̀ pé. Kí ló máa rò? Ó dùn mí of course. But má worry, no ṣe problem. Is this something I can go with you for tonight? No. Má bother, má worry tẹ. Má worry tó bá dé kàn bẹ́ẹ̀ mi sọ fún pé mo ti wá síbi. Ẹ jẹ́ kí n worry. Let me go with you now. Trust me. I'll take care of you. Okay, because problem not change. All right, I'll be back shortly. Yeah. Kò sí wàhálà.
Màá get back sí ẹ nìyẹn. Mo bí ṣèdí ẹ̀ máa ń yọ. Màá pe òun náà láìpẹ́, màá pe láìpẹ́. Kí ló ṣẹlẹ̀ o, mú drink ẹ̀? Ó ti wà okay. Honorable, kí ló ṣe yín? Ẹ kọ́kọ́ rí tẹ́ ẹ̀ ń rìn káàkiri nínú yàrá. Ẹ tí ẹ̀ ta sí mi ẹ̀ bá mi sọ̀rọ̀, kí ló dé? Ṣé mi ò dáa tó ni? Ní understand kò tó sọ. Ó dá tó bá wò. Àti ní ìdá tó lọ́mọbìnrin yìí. Ṣé bí mi ni mo gbé ẹ débi? Ẹbí mi ni mo gbé ẹ débi? Àbọ̀ níbò míì tó lọ lálẹ́ yìí. Ṣé bá ti jọ wà ń bí yìí? Mo dẹ̀ ní láti make àwọn calls tí mo make kí n padà wá báyìí. And I'm very sure pé Lémi lẹ́ ń pè látàtàrọ̀ yìí. Ṣé tó bá gbé èmi àti Lémi sílẹ̀, ta lẹ máa mú? Ṣé mi náà kọ́ lẹ máa mú ni? Àbí mi ìdá tó? Mo ṣàfihàn ju Lémi lọ. Ẹ kàn fi mí sílẹ̀ síbí báyìí, mo wá dàbí log of wood. All right, lọ́tọ̀, mo kò spoiler. Fún mi ní 30 minutes máa padà báyìí. Ẹ wá fídíò, kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín? Mo pẹ́ẹ́sì ní sùúrù. Mi ò ní sọ. Lucas! Lucas! Ó hàn kó ṣe rárun yín ni ó lè yọ gbọ́dọ̀ Lémi. Yes, darling. Níbo ló fi fóònù ẹ sí lánàá? Tí mo try láti pè é kó lọ. Ìgbà tí máa fi dé ọ̀dọ̀ JJ ni mo notice pé mo ti gbàgbé ẹ̀ sílé. Ìdẹ̀ lè padà wá mọ́. Forgot it indeed. All day. Mama careless pẹ̀lú fóònù ẹ mọ́ o. Torí a lè fẹ́ pè ẹ́ for any important information. Join Bola máa pè é sí. Wow, that's so nice of you. Thank you very much. Mi ò ní ṣe mistake yẹn mọ́. Okay, Lémi. Jọ̀ọ́ ìgbà wo ni Honorable máa wá síbí báyìí? Àǹtí, èwo ti yín pẹ̀lú gbà tó ń bọ̀ wá gbé. Mo kàn wish láti mọ̀ gbà tó máa wá ni, so wọ́n lè dá mi tútù sílẹ̀. As usual, ṣàmọ̀. Tó ń bá tiẹ̀ lè gbé wa jáde, kàn fún wa lówó. Ó lè. Nǹkan tó máa ń láìkì náà nìyẹn. Tó dẹ̀ wá máa wò ó. Ó yẹ kí n ti lọ o. Mo try láti fẹ́ reach wọn lórí fóònù. Ṣùgbọ́n mi ò rí nọ́mbà àwọn àtàwọn numbers kọ̀ọ̀kan lórí fóònù mi. Ó dà pé fóònù mi ti fẹ́ máa ní problem. Ó ti fẹ́ corrupt nìyẹn o. So, yeah, try láti sọ fún Honorable come back get another phone. Ṣé wọ́n kọ nọ́mbà wọn sínú ìwé kankan ni? Ṣé ó necessary ni? Èmi ò ń kọ nọ́mbà síbi kankan. You would have done that. Should have. Gbàdúrà tí mo kàn wá ń gbà ni pé k'Ọlọ́run jẹ́ kán pè mí. Kílẹ̀ tó ṣú lé ni because I just have to see that man. Àmì o. Tí mi ìbá rí wọn. Mo lè para mi. Ọlọ́run ní jẹ́, wọ́n parẹ́ o. No, kò ń ṣe ti owó nìkan. I just have to see him. Mo ní láti rí wọn. I have to. Ìwọ àti Honorable lè pera yín mọ́. Mo ti delete nọ́mbà ẹ lórí fóònù wọn. Orí bó ṣe ra rìn, orí bí orí ẹ ṣe ń yọ. Fáà tó yá dáadáa fún. Má dáná kò mọ orún yà dé. Ẹ má bínú. Ìwà yé mi. Babes, èmi understand sickness ló bẹ́ sí mọ́. I'm getting tired. Bóyá ká pa àwọn family ẹ̀. Please, don't call my family. Mo máa wò rí ìsìnká rẹ̀ pé wọ́n ní láti pa àwọn family ẹ̀. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ wá ni? Jẹ́ ká gbé lọ sí hospital. Tá a bá débẹ̀ tó ń diagnose, wọ́n máa sọ nǹkan tó ń ṣe fún wa. Wọ́n á dẹ̀ mọ nǹkan táwọn máa lò fún. Bó ṣe bókun náà láti ń fún mu láti jọ ogun rẹ̀ náà. Eléyìí tá à ń ṣe yìí self medication ni. Okay. Ara ń ro mi gan. Pẹ̀lẹ́. Please don't let me die. You can't. Oh, ní die lórúkọ Jésù rẹ̀ kú. It is not your portion.
So let's arrange now. Why am I going to hospital? Ó ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe padà wọ́n lè rán. Kò lè jẹ́ mi ò ṣe borí lọ́mọ bí ẹsẹ̀ bẹ́ẹ̀ni rẹ̀. Case Lopez yìí ó ti ń strange sí mi. Ẹ máa sáré jòrí ọmọ bí ẹ̀mí rẹ̀. Ẹni tó dẹnu ti dóhun tó máa jẹ́ o. With the look of things, your friend's case defiles orthodox medication. How do you advise you keep parents ever? We need one or two things láti bá wọn sọ, and it's very, very important to our health. Lákọ̀ọ́kọ́ náà, doctor, ẹ ṣé gidi gan ni, ẹ kú àgbálẹ̀ wa. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú towó? Ṣé ra wa méjèèjì tá jókòó yìí? Ọmọ ṣiṣẹ́ ni wá o. Ká tó bọ̀ tán sí kó tó dìrọ̀lẹ́, a máa kówó dé gidi gan ni. A ti ń pè nǹkan tó ń ṣọ̀rẹ́ wa gan, ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ kàn ní ká lọ pa àwọn parents ẹ̀ wá, ká lọ pa àwọn parents ẹ̀ wá. Mi ò understand. Ẹ mọ nǹkan, ẹ calm down. Kò ń ṣe gbogbo nǹkan lówó. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kò le. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ látúnṣe. Àmọ́ a ní láti rí àwọn parents ẹ̀ àbí àgbàlagbà kan nílé wọn. Ká tó lè carry out anything yàtọ̀ sí treatment tá à ń fún lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣé mà doctor, wá rí dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, a máa try láti get àwọn parents ẹ̀. Tá bá dẹ̀ ti get wọn, immediately náà máa dé bí báyìí. Good. Ẹ jọ̀ọ́, ó pẹ́ jù, wọ́n gbọ́dọ̀ yọjú sí mi láàárọ̀ ọ̀la. Okay, but pending tí a ti rí àwọn parents ẹ̀, àwa yìí parents náà ṣì ní wá, ẹ má ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lọ ṣe gbọ́. Sure. Ẹ ṣé màmá, ẹ ṣé màmá. Èwo lábàárọ̀ bẹ́ẹ̀ jẹ́ torí wọn a máa jẹ. Hello. Hello. Ẹ káàsán ma. Ta ni ẹ? Ó yẹ ní kí ọ̀rẹ́ Lopez lọ sọ̀rọ̀ ma. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ má bínú ma, ọ̀rẹ́ ojú ló pẹ́ sí ni bẹ́ẹ̀ ni mo. Ojú ló pẹ́ sí ẹ̀hán, kí ló ṣẹlẹ̀? Àwa dáadáa. Wọ́n àwa ní àwa dáadáa tán. Ojú ló pẹ́ sí ló sick. Ara ẹ̀ wò yá kẹ̀. Kí ló ṣe? Ó ti tó bí 2 weeks báyìí, àwọn gbé lọ sí hospital. So nísìnyí báyìí hospital wá ní pé àwọn ò lè tọ́jú ẹ̀ mọ́ pé ká máa gbé e lọ. Wọ́n ní pé ká pa àwọn parents ẹ̀ wá pé kó máa bọ̀ kíákíá. Hospital bò ń bolẹ̀ wà. Bẹ́ẹ̀ ni mà ilé yẹn náà níbẹ̀ láì wá wà nílé ilé la wà. Ibẹ̀ ni kí máa bọ̀ àbí? Ó dà mò ń bọ̀. Mo dáràn o, ojú ló pẹ́ sí. Mo gbé ọmọ yìí ti pé kó ti dájẹ́ o. Ó ti pẹja, ó ti dájẹ́ o. Ó ti gbárọ̀ gidigba wálé fún mi báyìí o. Kí ni màá ṣe? Hospital. Dọ́kítà ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣe rí ọmọ mi yìí, ẹ jẹ́ kí n máa gbé lọ. Ẹ jẹ́ máa gbé lọ torí mi ò rí ìyípadà kankan. Mommy, ẹ take it easy. Ó máa get better. À ń treat ẹ má worry, ó máa get better. Òyìnbó kan ṣoṣo tẹ́ ẹ̀ sọ náà nìyẹn, á get better. Ẹ wò, ẹ̀yin má dára yín láàmú. Ẹ níṣòro nú ayé yín, èmi mo níṣòro bí mo ṣe wà. Ẹ jẹ́ máa rù ṣòro mi lọlé. Àwọn ẹbí mi wà ní tó máa bá mi tọ́jú ẹ̀. Mo mọ bí tí mo máa gbọ́mọ mi lọ tí gbogbo tó wà lára ẹ̀yin máa kú o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa gbé lọ. Ọbẹ̀ tí ó pọ̀ ní o, kò gbọdọ̀ kan rárá. Ẹ jẹ́ máa gbé lọ yọ̀ǹdẹ̀. Mommy, a lè fi ìjọ́ kan bọ́ ọmọ tó rù yìí o. Ìjọ́ kọ̀ọ̀kan ló dá rẹ̀. Kò dẹ̀ ṣe ẹsẹ̀kẹsẹ̀ náà ló máa kúrò. Àní ẹ má ń tiẹ̀ yín, ẹ má dára yín láàmú mọ́. Èmi mọ bí tí máa gbọ́mọ mi lọ tára ẹ̀ máa yá kíákíá. Ẹ jẹ́ máa gbé nǹkan mi lọ. Wọ́n máa gbé lọ o, máa gbé lọ. Okay, my dear insist. Bọ̀ ẹ máa láti tọwọ́ bọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bá ní ìfẹsẹ̀ sí kí n fi kọ́ màá kọ́. Bó ṣe tí mi kan lẹ bá ní ìfi kọ́, mo ti ṣetán láti kọ́. Òun dà. Ẹ nìṣó, máa wo mo gbé ẹ lọ lẹ́nu, èyí ni mo gbé ẹ lọ. Ilẹ̀ ń yọ ní tẹ́lẹ̀ jẹ́jẹ́ o. Òbúrò kò tó bójú ẹ̀yìn. Do you think òjò lóru wẹ̀rẹ̀ ń pa ni? Bídí bàbá jẹ́ tó ní ìdí ló máa dà á. Ẹ̀yin wọn ẹ̀dùn náà ẹ̀dùn bẹ̀tẹ̀ dé wẹ̀ dùn. Ọmọ fara ṣe ara ló máa rò ó.
gbà mí torí Ọlọ́run. Kò sí tí mo lè ṣe sí. Ẹ̀yin ọmọ wípé ojú ọ̀gbẹ̀rẹ̀ yìí fi wò ojú awo tèmi àmì ń bẹ lára. Ẹ̀yin ọmọ wípé bá a gbẹ́gbẹ́ ọ̀pọ̀ lọ́tí ọjọ́ kọ̀ọ̀kan ájú ẹ̀ ní ẹ̀. Bàbá ẹ bá jẹ́ kí n padà. Ẹ má bà mí gbẹ́jẹ́. Ẹ fẹ́ gbọ́. Wọ́n náà fẹ́ gbọ́. Ẹ jọ bàbá torí Ọlọ́run bàbá ojú ẹ̀ ní ìlú. Bàbá ẹjọ́ ẹ ṣàánú mi, ẹ gbà mí, ojú ò ní tì yín, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ jọ̀ọ́ ẹ wò ìgbà tí máa débì wọ́n sọ fún mi pé bíbá yìí lọ́rọ̀ mi ti máa dayọ̀ bí mo dẹ̀ ṣe ń bọ̀ náà tí mo ti débí ni mo ti wò mo rí pé ibi tọ́rọ̀ mi máa ti lójútùú ni mo dé yìí. ọ̀rọ̀ yín sì ti dayọ̀ ọ̀rọ̀ yín ti dayọ̀ ṣé rí bí ẹ wà yìí ìdùnnú lẹ́ẹ̀ bàjáde ni bẹ́ẹ̀ ni mo sọ ọmọ yóò ní kú o ṣé bá mi kò ní kú báyìí o ìṣòro ọmọ ọwọ́ kan ò ní kú lójú ọwọ́ o èyí ò ní kú lójú yín ẹ ní gbọ́mọsìn ṣẹ́rí ní tásì ni pé ẹ gbé ẹbọ tẹ́ ẹ bá ti lè gbé ẹbọ òun tẹ́ ẹbọ ń bá fìdí kanlẹ̀ tọ́wọ́ ilé fìdí kanlẹ̀ tí ẹ gbà látòdì ọ̀run ọmọ ìjìgbádùn. bàbá mi máa gbé ṣó ti yá báyìí. kìí ṣe pápá bàbá náà a ṣẹ̀ṣẹ̀ pè lóore ni gbogbo ní tẹ́ra wà ní pátápátá ó ní bá a ṣe gbọ́dọ̀ tó lérí ara wọn ó ní bí wọn ó ṣe gbà á bá a bá tó bí wọn ó ṣe gbà á ó lè mọ́ wọlé wọ́n sì lè mọ́ gbà kò sì ní dáa àwọn kankan bẹ tí yóò tún fi kún sọ̀rọ̀ mi ti yé yín ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ inú yín ó dùn àdẹ́gbọ̀n ọmọ yín lọ́fẹ̀ẹ́. ẹ ṣé mo dúpẹ́. o gbọ́dọ̀ gbé ẹbọ ọwọ́ ẹ sílẹ̀ o gbọ́dọ̀ gbé e sílẹ̀ tí o bá gbé e sílẹ̀ ó fi kú ṣe ìfàjẹ́ ó gbọ́dọ̀ gbé e sílẹ̀ o. ọmọ mi gbọ́dọ̀ péjẹ gbélé. ó yá gbé gbé. bàbá 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 dà bàbá bàbá bàbá. ṣé o sí. mo dárò. ṣé ti ṣe. mo ti dárò. kí ló dé. ẹbọ tí mo gbé lọ bí mo ṣe fẹ́ gbẹ̀bọ́ lẹ̀ báyìí mo kò gbọ́ ohun ni má gbẹ́lẹ̀ o má gbẹ́lẹ̀ má gbẹ́ lọ má gbẹ́ lọ. ẹ rẹ bọ ń gbélé. mi ò gbélé. ẹ ní gbélé. mi ò ní gbélé ibi tí mo tún ti sáré bọ̀ tí mo ti gbóhùn tí mo sáré bí mo ṣe ṣubú rí akátá nìyẹn lẹ́gbẹ́ bá dànù. ẹ bọ́ tó ti àmú àwọn ọmọ yìí. ẹ rẹ bọ ń gbélé. ìrìngbélé bàbá. ó ti bọ̀ ẹ wọ ẹ bẹ́ẹ̀ jẹ́ ń purọ́ fún yín ní ètò ẹ ti gbélé tí wọ́n ti gbà wọn tí wọ́n bá ní ẹ lọ rè é mówó àbí ẹ mẹ́ràn mí ìwà ayé jẹ lásán ni kò sí arọ ni olè padà ṣe mọ́ bẹ́ẹ̀ bá lè tẹ́rí sí orí òun ọ̀pá ni ọmọ yóò lè gbádùn o. ó ṣe ló pé sẹ́ wọ́n fi lè gbádùn ọmọ ẹ gbà mí torí Ọlọ́run ẹ ṣe ètò ẹbọ mi. Mami, ẹ ṣe kúkú jẹ́ kó fún mi májèlé jẹ. àdúgbò ní jẹ́ bàbá. mo ní tí mo ṣe wá ní ayé gan-an. bàbá. ṣe rí ọ̀rọ̀ náà ọkùnrin máa ṣe bí ọkùnrin náà ní ọmọ yìí sọ ọ̀rọ̀ ọpọlọ ni o tẹ́ ẹ máa ń lọ tẹ́ ẹ bá rí nítorí wíwọ̀n bíi májèlé ẹ bá ra o ẹ lò fún kẹ n tí ń kọ̀ tán lẹ̀ o. fọmọ mi mo dárò bàbá bàbá èmi ni màá kú sí ọ èmi ni màá kú sí ọ wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ mi máa dayọ̀ kí n tó débi. ẹ gbà wọn sọ bẹ́ẹ̀ tó tí òsì àríwá fún làwọn á ṣe. mo wọdún lẹ́yìn ọmọ rà mí pé ọ̀rọ̀ mi máa dayọ̀ dáná wá dúró tì mí tọ́jú ọ̀sẹ̀ kankan. ìyá àgbà ìdàpọ̀ eléyìí sì lẹ́kún. èmi ni màá kú sí. èbò lẹ́kùn sí. èmi ò ní lọ fi kankan. ọ̀la ọ̀rọ̀ ká náà wò yìí báwo lè ṣe tó wá ṣe báyìí ẹ kí ni yóò yé mi mọ́ kí wọ́n tún wí lọ hospital tẹ́ ẹ tún lọ. ẹ wo hospital tá a lọ iṣẹ́ ló tún fún mi letter of transfer pé kí n gbé lọ bò mí.
ẹ bá wo ní kẹ́ bá wá ìṣàánú mi ẹ má wò mí rọ̀. tó tútù náà lẹ ti dé mi ò bá ní ká fẹsẹ̀ ilé tọ́ kínní yìí ká fẹsẹ̀ ilé tọ́. ẹ má jẹ́ fẹsẹ̀ ilé tọ́ ẹjọ́ ẹ má jẹ́ fẹsẹ̀ ilé tọ́ ní kẹ́ bá wá ìṣàánú mi. sọ̀rọ̀ ẹ pé wọ́n ló là ń wò ní ìtàwọn wọ́n ló là ń wò ní Ọ̀rẹ́kẹ̀lẹ̀ wà tẹ́lẹ̀ jẹ́jẹ́ o. Ṣé mo lè bọ́ nínú wàhálà? Tí mo fi ojú kòkòrò àtẹnujẹ. Mo fẹ́ dógún. Mo fẹ́ dọ́gbọ̀n. Tí mo kóra mi sí báyìí. Ọkọ mi kó máa gbádùn. Ó di dandan kó gbádùn. Mi ò bá téèyàn jẹ́, mi ì dẹ̀ ní kí téèyàn má dà. Gbogbo ẹni tó wù tó fi rú eléyìí ṣe mí, ó fa lọ́lọ́run lọ́wọ́. Ṣùgbọ́n ó dá mi lójú pé ó máa gbádùn lágbára ẹlẹ́dàá mi. Màámi. Tí bá fi kú báyìí pẹ̀lú àìsàn yìí, a jẹ́ pé kò sóhun tí mo wá ṣe láyé. Mo wá dàbí ejò ó kọjá lórí àpáta tí kò nípa kankan. Màámi. Ó ti tó, àròyé yẹn ti tó. Ó sẹ́ni tọ́lọ́run dá tí ò dá pẹ̀lú ìdí kan. Ó dá oníkálukú nídìí kan àti kejì ni. Ojú ló pẹ́ sí ọkọ mi, ó máa gbádùn. Tó jẹ́ wípé ìwọ gangan fúnra rẹ̀ wá padà wúlò fún ìgbésí ayé ara ẹ̀. Ìjẹ́ Ọlọ́run lè gbà irú èmi wọ́n wáyé. Ó ti jí? Bẹ́ẹ̀ni. Ah, hallelujah. Pẹ̀lẹ́. Yes, sir. Sórí ogun tó ti sẹ́nu ayé ẹ̀ kò tún ní gbérí mọ́. Àmín lórúkọ Jésù. Kó wá dúpẹ́ lọ́wọ́ mọ́mí ẹ̀ tó gbé ẹ wá sí báyìí. Nígbà tí à ń gba àdúrà lẹ́yìn ọjọ́ keje, a mú mi rí ìran kan. Ìdí tí ìṣẹ̀lẹ̀ yẹn ò fi gba ẹ̀mí ẹ, Ọlọ́run ni ẹ lò fún iṣẹ́ ìyìnrere. Arábìnrin, ǹjẹ́ o ṣetán láti ṣiṣẹ́ Olúwa? Lọ́lá, ilẹ̀ tó bá bọ̀ níbi tẹ́ ẹ lọ. Wo yìí sí ṣé kò tún lè sí. Ṣé hospital ta lọ wọ́n sọ pé òkè òkun ló tún kọ́ wáyé o. Kúbó. Ṣẹ́bí òní wà wò bí rọ. Ṣé bí mo sọ fún mi pé ẹ̀jẹ̀ afẹsẹ̀ lè tọ́? Ẹ̀yin náà lẹ tún sọ nǹkan míì. Ṣé kọ́ndíṣà tó wá wà yìí? Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run fún iná láàfíà. Ọlọ́run fún iná láàfíà. Ó borí àwọn ọ̀tá rẹ̀ lágbára. Mo ní fún yín. Mo sọ fún yín ẹ̀jẹ̀ afẹsẹ̀ lè tọ́ kìíní. Ẹ̀jẹ̀ afẹsẹ̀ lè tọ́ eléyìí ò ìfojú lásán bí mo ṣe ń wò yìí.
ìṣẹ́nu mi kò sówó ọkọ̀ wọ lọ́wọ́. Ìjọ tí mo ti bá yín sọ̀rọ̀ pé ká fẹsẹ̀ nítọ́ ìmọ̀ náà tó ń fi mú sílẹ̀ káàkiri so wọ́n wá júwe wòlíì kan fún mi wọ́n ní kí ìbá tì kò sẹ́ni tí wọ́n gbé débẹ̀ tí ò ní gbádùn oríṣiríṣi àwọn èèyàn ní sáà ń sọ ọ̀rọ̀ wòlíì yẹn èmi ò bá ní ẹja tó tra ilẹ̀ o tí wọ́n bá ní wájú bá nǹkan ṣe sí pẹ̀lẹ́ tára mi bá túbọ̀ yá dáadáa tọ́lọ́run tún wá wò mí ṣoṣo tó mú ìkólọ mi padà mo fẹ́ ṣe nǹkan ribiribi kan fún ẹni tí Ọlọ́run ti ara ẹ̀ tó fi wò mí sàn. Ọlọ́run sáré gbé mi dúró láti sùn ẹni tó ṣe dáadáa fún wa yìí kò fẹ́ rí lọ kò fẹ́ rí lọ ara rí ó yá jálẹ̀ ó lè ṣe ìdìbò ṣe ìwé lọ fún ọjọ́ yìí Ọlọ́run ṣe ìdìbò ṣe. Èmi lè jẹ́ tirẹ̀. Ẹ kú jọ. Ẹ ṣé o, ìgbé ọmọ gbèrú sí o, ìgbé ọmọ gbèrú sí o, ẹ ṣé o. Lopez. Èmi ni. Ó yà yín lẹ́nu pé mo ṣì wà láàyè. Lopez. Ẹ máa rí mi. Ẹ má sọ fún mi pé ẹni tó ti ń gbàdúrà fún mi láti jẹrin. Kó mi àwọn ni àwọn lọ́nà lò fún ẹ o àwọn lọ́nà lò fún ẹ. Ìjọ tó gbèrú tí ń gbèrú lójúmọ́ tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí ń wá bí wọ́n rí wòsàn ẹni tó ní nì ẹni tó ní ìjọ ni. Wòlíì orí òkè yìí. Àwọn náà wọ́n bá mi ṣàdúrà lé ọ lórí tí gbogbo ohun tí ń ṣe ọ́ tó fẹ́ lọ yìí. Àwọn náà ni àwọn lọ́lọ́run lò fún ọ. Ẹ rántí ọjọ́. Mo rò lérò pé káàbọ̀. Kúròyìn tó gbìyànjú kó kó ọmọ ṣe. Wọ́ndà. Àṣẹ. Ọlọ́run ò ní parun. Àṣẹ. Ó lówó lówó. Àṣẹ. Ọlọ́run ò ní parun. Àṣẹ. Mọ̀lẹ́. Kà á mọ̀ wo ó ṣe nǹkan tó tó báyìí. Ó ṣe ń tújú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run inú má jìn o. Wáyé mi àwọn babaláwo tó ṣe gbogbo kìíní fún mi nígbà tí ilé iṣẹ́ lẹ́sẹ̀ bá padà dọ́dọ̀ wọn kò sí kankan tó rí kankan ṣe sínú bàbá tí mú wá dídí ṣe nǹkan tá à ń sọ yìí òun fúnra ẹ̀ ti ṣaláìsí ó ti kú ẹ bá ń bẹ wòlíì ẹ bá ń bẹ mi ò fẹ́ ṣe nǹkan tí mo ṣe lọ́jọ́ sí náà gbogbo ọ̀nà láti má lè fi ṣe owó ni mo gbìyànjú àmúṣe ló ń fà mí mọ́ra ń fà mí. Lóòótọ́ lọ́lọ́run gbà mí tó ṣe ìwòsàn fún ọkàn àti ara mi. Àṣé tẹ́yìn ò bá ṣe ohun tẹ́ ṣe fún mi lọ́jọ́ sí mo lè má mọ ìwásáyé mi gẹ́gẹ́ bí ènìyàn. Àṣé ẹni tọ́lọ́run bá fẹ́ lò ní. Tí ìyá tó bí mi náà ò bá gbìyànjú púpọ̀ lórí mi ńkọ́? A jẹ́ pé ohun tí mo wálé ayé wá ṣe ò ní padà wá sí ìmúṣẹ. Ìbéèrè kan tó yẹ ká máa bira wa lójoojúmọ́ òun ni pé kí la wá ṣe láyé. Ó mà ṣe o. Ẹ̀yin fúnra ara yín ẹ wo kan tí ojú yín ti rí lẹ́yìn ìgbà yẹn. Ẹ nígbà tó yá ìyá ò gbẹbọ kékeré mọ́ lọ́wọ́ yín. Ipò tẹ́ ẹ̀ ń lé nígbà náà ò padà wá jẹ́ ti yín. Kí wá ní kókó gbogbo wàhálà yín? Mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ́n yín ibo ló padà gbé yín sí. Ẹ wò mi ò ní sàn yín o. Ẹ ní láti súnmọ́ Ọlọ́run. Kí ẹ fi àwẹ̀ àti àdúrà
kẹ́ fi jagun kẹ́ fi béèrè fún ìṣípayá kọ́lọ́run lè fi ohun tẹ́ wálé ayé wá ṣe hàn yín. Ẹ má rí i pé ìwọ̀nba ní gbogbo wàhálà yín ìyá mọ̀ ẹ̀yin tó bí sínú ilé kìrìsìtẹ́nì rere tó wá bá rú ìwà báyìí lọ́wọ́ yín. Àmọ́ èmi ti dáríjì yín o. Ọlọ́run ló ní ìpín àti àyànmọ́ yín lọ́wọ́. Òun ni kẹ́ bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. Àmọ́ èmi dúpẹ́ tèmi o. Mo dúpẹ́ pé mo padà wá mọ ohun tí mo ṣe láyé. Ìwọ ńkọ́? Gbogbo rẹ̀ ń gé ṣe borí lọ́mọ bí ẹsẹ̀ gbé ní rẹ̀. Ẹ máa sáré jòrí ọmọ bí ẹ̀mí rẹ̀. Ẹni tó dẹnu ti dóhun tó máa jẹ́ o. Èwo lábàárọ̀ bẹ́ra jẹ́ torí òun á máa jẹ. Ọ̀rẹ́kẹ̀lẹ̀ wà tẹ́lẹ̀ jẹ́jẹ́ o. Ilẹ̀ ń yọ ní tẹ́lẹ̀ jẹ́jẹ́ o. Òbúrò kò tó bójú ẹ̀yìn. Do you think òjò lolúwẹ̀rẹ̀ ń pa ni? Bí ní bàbá jẹ́ tó ní ìdí ló máa dá.